ọmọ táwọn afẹ́ tá a tẹ́lẹ̀ ayé wa máa cut short ọ̀nà má jẹ́ afẹ́ o. Prayer is good o. I was on platform the other time. Titus, when you enter, wey one mumu dey talk say prayer no dey work abi for disturbing life. You remember that guy abi? Some people they don't know now. Some people they don't know. Why I no go pray? Ọlọ́run má jẹ́ aṣọ obìnrin fẹ́ obìnrin tá a máa fẹ́ tẹ́ pé ẹ̀mí wa máa kúrú lójijì. Person wey dey look like say go use 150 years. If you marry the wrong person or you go get the wrong family, aje, your life go just end lójijì, I swear to God. My own friend, Mohbad jẹ́ pé lẹ́mi ṣì ń wò pé you guys should mind your words. Don't just come here and insult people. Prayer works. Just pray. When you pray, you receive. Titus, are you there? This life, you guys pray. It is say if no be prayer, I only ever di àkóbá dábàlẹ̀ àwọn lórí ni. If no be prayer, wọ́n fẹ́ di àkóbá dábàlẹ̀ àwọn lórí. Ọlọ́run má jẹ́ arógun àkóbá dábà. Now you know wetin you go through. The must. DNA tí dáàdi rẹ̀ bá ti lóun fẹ́, tí fámìlì ẹ̀ bá ti láwọn fẹ́, tí wọ́ọ̀dù àwọn fáǹsì ẹ̀ bá ti láwọn fẹ́ DNA. Kí ló tó wá hard nínú DNA? Kí ló le fún DNA? Kí ló le? Èmi náà mi ṣá lè bímọ kan sí kan náà máa pa mí káwọn bí mi láwọn fẹ́ DNA kí wọ́n sọ pé mi ní ṣe fún wọn. Make sense. Báwo ni bàbá mi ẹni tó dẹ̀jẹ̀ lé mi lórí ẹni tó bí èmi sáyé ó máa ní I want this, ó máa ní òun fẹ́ kí ìyàwó mi ṣe nǹkan fún òun, ìyàwó mi ò ní yọ àṣẹ. Mo tẹ̀ jẹ́rìí bàbá tí mo ní lásán, owó dùn ni kò gbọ́ pà. Lost it, ọmọ ìyá mi gbà yìí, ọmọ ìyá mi ní white sẹ́. Mo jẹ́rìí owó dùn ni tí mo ní my own papa. You no go do DNA kẹ̀, o máa ti ṣe DNA yẹn ti pẹ́. Wọ́n máa ṣe lé náà, Lost it kò gbọ́ pàṣẹ. Wọ́n máa ṣe lé náà. God bless you. My own papa go say òun fẹ́ kó ṣe kan báyìí fóun, òun sọ story. Bẹ́ẹ̀ ló máa sọ pé you no go do ambo. Ìkẹ́ Olúwa wàá ti ṣe ti pẹ́. Wọ́n bọ́ ọmọ jẹ bú try rubbish. Ó fẹ́ lọ di ẹrù tí ó ń ṣe tèmi lé mi lórí. Ṣé o bí àwọn tèmi ń sùn ni? Wọ́n bá tiẹ̀ jẹ́ fún mi ní olóṣì ọmọ ìkéré. Me too, I get mama and I get papa for house. I have family, I have brothers. When I was in cell, I can't even look at my mom's face. My mom's face, her face will be full of tears, weakness. She no go fit sleep, praying for me. Láti yọ ọmọ ẹ̀ kúrò nǹkan tó mọ̀ ń pa ẹ̀. You guys come say make I dey look. Ní show you. Ọ̀gá. Àbúrò mi máa wá wò mí nínú cell. My brother, my junior sisters go come check me for cell. They go dey cry. My mama no go sleep. Her face go swell up like this. She will come and check me in the cell. My dad will come. My dad is not feeling fine. My dad is sick as fuck, coming to the cell every day to check up on me, to take me out of that place because he trusts me, believe in me. N pààyàn nínú family wa torí a fẹ́ ga, a máa ṣoríire normal. A máa lówó normal. Wọ́n ti kọ́ mọ̀ wọ́n ti wà. Owó dùn ní òkèèrè. Bọ̀kàn wá ṣe pé bí wọ́n ń parọ́ mọ́ wa. Nípò kọ̀ parọ́ mọ́ mi lásán gan ẹlẹ́dàá mi máa mú ẹ lọ́dẹ ayọ̀tọ̀. Titus kò gbọ́ pà. Titus, I think say you don go new. Kò kọ́kọ́ parọ́ mọ́ mi lásán ẹlẹ́dàá mi máa tẹ̀ ọkọ̀ mọ ẹ̀nà láyé yẹn lọ́tọ̀. Pé o tẹ̀ máa kọ́ ṣòfò nù. Wọ́n wá sí ibà ẹ̀ wá fẹ́ máa táǹṣì méjì ni.
ẹ pààyàn ẹ tó fẹ́ di lọ́rẹ́ lórí ẹ̀yin bíbú yẹn ní máìndì o mo bẹ̀rù yín o gbogbo ẹ̀yin tẹ̀lé bá mọ̀ nǹkan pa ẹkú Mohbad yẹn ẹ máa ṣórí burúkú ni ọlọ́run máa ìkan tó ń dùn mọ́ yín nínú ọlọ́run máa fi pa yín lẹ́kún mi ìfẹ́ mọ ẹni tí ò bá jẹ́ I don't be you anybody I don't care you guys can't come for me you can't kí lẹ fẹ́ wá ṣe. Lágbára. Why? Lágbára gan. Ìkọlà yẹn dùn mí gan. Truth will surely come out not one day very soon. Ìkọlà yẹn dùn mí gan. Very soon. Truth yẹn tẹ̀ tí ń jáde ẹ̀ kọ́ fojú sí ní ẹ̀ fọkàn sí. The blessing. Thank you, boss. Ìkọlà yẹn ó ọ̀nà. Truth yẹn ti ń jáde ẹ̀yin ẹ̀ fọkàn sí náà. Ìkọlà yẹn dùn mí gan ọlọ́run. Truth tàti ẹ̀ dín rí. Táṣì wọn ti ń tú díẹ̀. Ẹ̀yin people yẹn dẹ̀ lajú lẹ́nà open your eyes. Then you see what I'm saying. Kí ló fẹ́ gain? Why tẹ ṣe pa exactly kí lẹ fẹ́ gain? You know all these things I don't know. Why tẹ ṣe pa? Kí lẹ fẹ́ gain? Kí lẹ pa fún? Ọmọlọ́mọ láàrin ọmọlọ́mọ àlàyé yẹn. Àsìkò tó gomi bá ń fọhùn má jẹ́ ká yé pa mí lójijì Ọlọ́run mo bẹ̀ ẹ́ ni o. Mohbad tó yẹ wọn tó máa kọ filẹ̀ kó kọ live at least 1 year or 2 years more ó máa gbéra gan because it's good. The guy is fucking good. Mo bẹ̀rù yín o. The guy is fucking good. You are still paying other people again. Ẹ tún sanwó fáwọn èèyàn láti tún frame ẹlòmíì. Whoever is siding should pray for a girl like her.